ẹ ti gbọ́ ààrẹ ọmọ orí ìtẹ́ ni wọ́n. bàbá tó bí màmá mi ọba ní nílùú Péjú Èkìtì. ẹni tí ò mọba ló fọba ṣeré màmá olúwayé Fuji King Wasiu Ayinde Marshal Kwam1 K1 the ultimate ló ṣe ọjọ́ ìbí. màmá ti pé 102 years congratulations àṣèyí ṣàmọ́dún màmá kẹ́ ẹ pẹ́ ó dẹ̀ ṣeé ṣe kẹ́ ẹ ti máa wòye pé Kwam1 fúnra ẹ̀ ń joyè lọ́tún lósì tó fi jẹ olúwayé Fuji tó jẹ arábàmbí tó jẹ mayegun of Yoruba land mayegun general olúọmọ of Lagos títí tó fi wá di olórí ọmọọba akilẹ̀ ìjẹ̀bú coronation tí wọ́n ṣe recently gbogbo ẹ̀ náà la ṣe máa mú wá fún yín nínú fídíò tẹ máa wòye ǹjẹ́ tí ẹ wá mọ̀ pé ìdílé ọba gangan ni Kwam1 ti jáde wá ní maternal side àti paternal side ní father side and mother side àwọn forefather Kwam1 ìdílé ọba ni wọ́n gbogbo ẹ̀ lẹ́ máa gbọ́ àlàyé lórí ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ nínú fídíò yìí ọlọ́jọ́ ìbí màmá Kwam1 wọ́n ṣe àlàyé lórí bí wọ́n ṣe jẹ́ ọmọ orí ìtẹ́ gangan ẹ̀hún ló fi jẹ́ pé kò yẹ kó yà yín lẹ́nu tí Kwam1 bá ń joyè lọ́tún lósì mò ń bọ̀. Welcome to DIGINAIJA, where we bring you the latest stories. Remember to like, share and follow us. Ọmọọba ni Wasiu Ayinde ní gbogbo ọ̀nà. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá rí ẹ ṣe kábíyèsí fún Kwam1. Nínú ìdílé màmá wọn, ọba ni wọ́n. Nínú ìdílé bàbá wọn, ọba náà ni wọ́n tún jẹ́. Ọmọ orí ìtẹ́ gangan ni màmá ọlọ́jọ́ ìbí. Màmá tó ń ṣe ọjọ́ ìbí, màmá tó pé 102 ọgọ́rùn-ún ọdún ó lé méjì. Màmá Wasiu King Wasiu Ayinde Marshal K1 the ultimate. Àwọn fúnra wọn ọmọọba ni wọ́n ọmọ orí ìtẹ́ ni wọ́n ẹ wá gbóhùn tó sọ nípa bí wọ́n ṣe jẹ́ ọmọọba. àbídàgbà ni wọ́n ní ọmọ orí ìtẹ́ ni ní àwọn ọmọ bàbá ẹ̀ olóbi sórí ìtẹ́ sọ ọmọ orí ìtẹ́ ni. àgbọ̀ sórí èrè o. òun lè ń gbọ́ yẹn ẹ ti gbọ́ ààrẹ ọmọ orí ìtẹ́ ni wọ́n. bàbá tó bí màmá mi ọba ní nílùú Péjú Èkìtì. Màmá mi ọmọ orí ìtẹ́ ni Akérédolú. Wow, this is the first time I gbọ́ nǹkan báyìí o. ẹ tẹ̀ fi kọrin rí. èmi á fi kọrin torí pé nọ́mbà 1 ọ̀rọ̀ kò tí ì débẹ̀. Màmá mi júwèé ọmọ ẹni tí wọ́n ṣe ẹ̀rọ débẹ̀ nìyẹn. ṣòṣèlú pé tèmi lọ́kì lọ́nà púpọ̀ yàtọ̀ sí pé mo jẹ́ máyégún ọmọọba ni mí lọ́tùn ọmọọba ni mí lósì yàtọ̀ sí mo jó lu ọmọ Lagos máyégún Yorùbá land. àwọn tó bí mi ìdí bàbá tó bí màmá mi ọba ní nílùú Péjú orí oyè ìdè náà bí màmá mi sí àbídàgbà ni grandfather tèmi náà ọba ní níjẹ̀bú-òde Àwùjalẹ̀ ni fún Fìdípọ̀tẹ̀. So you can imagine ọmọ ìwọ ọmọ ẹni tí mo ṣe méjì ọba lọ́nà méjì ọba lọ́nà méjì ọmọ ọba lọ́nà méjì ọmọ ọba lọ́nà méjì ọmọ ọba lọ́nà méjì. tó bá gbé màmá mi jọkùnrin òun ló máa jókòó sórí àpèrè. Oyè àbídàgbà ni. Wow. Bólúadé. Ok, Bólúadé. Orúkọ màmá mi nìyẹn Bólúadé. ìyá tó dẹ̀ bí mi kẹ̀. Ìgbà tí ìyá tó ta bàbá tó bí ìyá mi, ìgbà tí tó kú sórí oyè ni ó dẹ̀ ti ń fẹ́ ìyá tèmi nígbà náà ni ó bá sọ pé ó bá ìyẹn lólóńgbò máa jẹ ọba ìyẹn bàbá tèmi ìyẹn ṣe é wá jọba yẹn ẹ̀ kò dé wá ní pé ọmọ ayá tí sẹ́mi máa tí ìyá mi máa bímọ wọ́n bí mi sí àsìkò tí bàbá wà lórí ọba. bàbá di ọba. ṣé tó rí pé ní tí màmá mi ń tà láti sọ fún yín ni pé. Okay. Grandmother mi, that is my mother's mother. Bàbá ẹ̀ ọba ni. Ọmọ ìdílé ọba méjì
bàbá grandfather màmá mi. Yeah. I mean, that's yes. Grandfather màmá mi. Bàbá tó bí grandmother mi tó bí bàbá tó bí màmá mi. Bàbá tó bí màmá mi ọmọ ọba. Ìyàwó ẹ̀ tó fẹ́ bàbá tiẹ̀ náà ti jọba. So it was after tí bàbá tó bí ìyàwó grandfather mi tó jọba ni bàbá mi jọba ni bàbá màmá mi jọba. So bàbá ìyàwó ẹ̀ jọba òun náà jọba tẹ̀lé ó jọba tẹ̀lé ó wá bí màmá mi sórí ọba. So bí ọba ti ń sọ ìtàn mi ìfọwọ́ láì tẹ́lẹ̀ ti bàbá mi àwọn forefathers mi ní ọ̀nà méjèèjì ọba ni wọ́n. Àwa ní ìlú Ìjẹ̀bú Òde ń bí àwa nìkan ni wọ́n ní lóṣèlú láti pè ní ọmọ olórùlé ṣẹ́ṣẹ̀ṣẹ́ láti Ìjẹ̀bú Òde títí pọ̀lú Ẹ̀pẹ́ títí dé ibi tó ń pè ní Abidjan gbogbo ìgbèjì Lẹ́kì ìlú bàbá mi ló nílẹ̀ lẹ́nu ìfìdíbọ̀tẹ̀ ló ń jọba ní gbogbo ìgbèjì. Bẹ́ẹ̀ni ìfìdíbọ̀tẹ̀ yes oníwọ̀nù gbogbo ọba tó ń jẹ ní ìbẹ̀jù oníwọ̀nù tó wà presently bẹ́ẹ̀ ọmọ àfìdíbọ̀tẹ̀ ni so ìran bàbá mi ló nílẹ̀ láti rí báyìí títí dé ìbẹ̀jù. Kò wá yẹ kó yà yín lẹ́nu báyìí o nítorí pé ẹ̀yin náà kú ti wọ́n pé láìpẹ́ yìí náà ni Kwamwan jẹ oyè olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú tí wọ́n ṣe gbogbo ètò pátápátá tí gbogbo ètò sì tò tí gbogbo ẹ̀ tó dùn mọ̀ràn àwọn lọ́balọ́ba àwọn èèyàn ńláńlá àwọn ìjòyè àwọn lọ́lá ìlú àwọn olórin ńláńlá gbogbo àwọn èèyàn yìí náà pé síbẹ̀ ní ọjọ́ ayẹyẹ ní ọjọ́ coronation tí wọ́n ṣe. Màmá tó ṣọjọ́ ìbí pàápàá wọn fúnra wọn wọ́n wà ń bẹ̀ ní ọjọ́ ayẹyẹ ní ọjọ́ coronation yìí. Àwa gbàládùra pé màmá ọlọ́jọ́ ìbí ẹ ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Congratulations and happy birthday to you Mama Kwamwan Mayegun General gbogbo Yorùbá land tó ń jẹ́ olórí ọmọọba Akilẹ̀ Ìjẹ̀bú. Ẹ drop wishes yín fún Mama Kwamwan tán pé 100 ọdún ó lé méjì àṣeyí ṣàmọ́dún màmá kẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ pẹ̀lú àlàáfíà àti ẹ̀mí gígùn lọ́lọ́run bá fi jogún fún yín. Drop your comments, remember to like, comment and share. This is DIGINAIJA. Thanks for watching.